رمضان 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 يا حبيب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لمن سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله وقدره ومقداره العظيم. صلاة على نور الأنوار والسر الأسرار وطريق الأغيار ومفتاح باب اليسير سيدنا محمد المختار وعلى آله أتياه وصحبه الخيار عدد من الله وأفضل. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. mo kí ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin, mo kí wa kú oríire oṣù Ramadan. ọlọ́mọṣàbí aṣọpọ̀ ìláyé àti ìkẹ́ àti ọlá ọlọ́run lẹ́yìn tí a ti wáṣọ sọ́dọ̀ ọlọ́run tán kó máa bá nàbà Muhammad aṣáájú ayé. ọlọ́mọṣàbí aṣàlékún ìkẹ́ àti ìjẹ̀fàdì Muhammad. gbogbo àbá tí wọ́n bí wa tí wọ́n tọ́ wa ọlọ́mọṣàbí akẹ́ wọn. bàbá wa àbí àmọ́lá ńlá ṣe ìfúnfàkì mọ́ṣàbí akẹ́ wọn ọlọ́run. bàbá wa mọ̀lá ń ṣe ọmọdé awwal, bàbá ṣe mọ́ Tayyib, bàbá ṣe mọ́ Dọ́rọ́bì àti ogun àbá tí wọ́n tọ́ wa tí wọ́n rè wá ọmọ sábà kí ogun àbá wọ̀nyí. ọ̀bẹ́rẹ́kà tí wọ́n àti ogun àbá tí wọ́n ń ṣe ìsíwájú, àwọn àbá ṣe Adam, àbá ṣe Kamaldeen àti ogun àbá wa tí wọ́n ń jẹ́ṣẹ́ ọlọ́run lọ́bí àbá ṣe Abdullah Adam alol ọmọ sábà kí ogun àbá wọ̀nyí ọlọ́run. àfọlábẹ́ ẹ̀bẹ́ Ramadan ọdún yìí ọlọ́mọṣẹ́ láṣẹ mọ́ fún wa. ọ̀rọ̀ tá a fẹ́ sọ bára wa sọ ní ṣókí òun náà ní ọ̀rọ̀ nípa terrorism, àwọn tí wọ́n ń fi ipá ẹ̀sìn pa òyìn káàkiri. àníyàn wa ní sísọ ọ̀rọ̀ yìí kì í ṣe pé láti légbè lẹ́yìn wọn, ṣùgbọ́n láti yìnbọn kí ni Al-Qur'ani sọ, kí ni ṣàríà Ọlọ́run nípa gbogbo tó ń ṣe náà wọ̀nyí. òun ni ìdí ọ̀rọ̀ ní ṣókí tá a fẹ́ sọ básìkò bá ṣe gbà ọmọ láàárọ̀ yìí. terrorism yìí àti ìgbógun pa ọmọ ènìyàn tí a mọ̀ yìí, oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n túmọ̀ ẹ̀ sí, kálukú ń tu bó bá ṣe kọ́gùn sí ni. lónìí àwọn tí wọ́n ń terrorize àwọn gan lè di terror lọ́la. so kìíní yẹn ó ń ṣẹ́ sí bí ó ń ṣẹ́ sọ̀hún ni, kì í ṣe ẹ̀sìn kan sì ló ń ṣiṣẹ́ yìí. gbogbo èrò wa ni wípé gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọ̀nyí wọ́n ń jà fún ẹ̀sìn ní pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe lójú Islam, pé ẹ̀sìn Islam ni wọ́n ń jà fún. ìgbọ́n tó bá ẹnu jẹ́ jù òun náà ní ká wá rí wípé gbogbo bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ń pa mùsùlùmí náà. nígbà tí wọ́n ti wá ń pa mùsùlùmí, a jẹ́ pé wọ́n jẹ́ṣẹ́ tọ́lọ́run mọ́ ń gbà náà. wọ́n ṣe ń pa mùsùlùmí ni wọ́n ń pa àwọn nàṣàrà, àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn kejì àtàwọn míì bẹ́ẹ̀ náà. Olúwa tó sì dá wa ó gbófin ẹ̀sìn kalẹ̀, ó gbófin ayé kalẹ̀. n tá a lè ṣe Ọlọ́run ti sọ fún wa, n tá a gbọ́dọ̀ ṣe Ọlọ́run ti sọ fún wa. gbogbo àwọn tí wọ́n ń ṣe wọ̀nyí, gbogbo ńlá fi sọ pé wọ́n ń ṣe wọn ò jíṣẹ́ Islam o, iṣẹ́ ara wọn ni wọ́n ń jẹ́. nítorí Al-Qur'ani rán wa níyẹn rárá. n tí Al-Qur'ani rán wa òun náà ní kí a jọ wò. àkọ́kọ́ ọ̀rọ̀ tá a máa kọ́ jọ wò ní Al-Qur'an òun tí Ọlọ́run Suratul Hujurat tọ́lọ́ ń sọ fún àdéhùn Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run sọ fún àdéhùn Muhammad pé ya ayyuhan nas inna ja'alnakum shu'uban wa qaba'ila bismillahir rahmanir rahim ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa unsa وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. eléyìí ti jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ló ń pe gbogbo èèyàn yá ayọ̀ anas
inna laknakum min dhakari wal unsa mo dá yín látara baba ńlá wa Adam àti ìyá ńlá wa Hawa òun wá dá wa lásán min dhakari òun dá wa lọ́kùnrin òun sì dá wa lóbìnrin bẹ́ẹ̀ wa ja'alnakum shu'uban òun dá wa níran òun dá wa lédè òun dá wa ní ẹ̀yà oríṣiríṣi wa qaba'ila taharrafu òun dá wa ní taharrafu ní ká lè gbọ́ra wa yé ni kò ní ká wá jà ń bí òní ká gbógun ká máa para wa ní taharrafu ọlọ́run ní kẹ́ lè gbọ́ra ní kẹ́ lè fẹ́ràn ara ní kẹ́ lè gbọ́ lájọṣe ní inna akramakum indallah atqakum innallaha alimun khabir ẹni tí fi ń jẹ́ ẹni ọlọ́lá ẹni tí fi ń jẹ́ onígbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run nìkan náà ló mọ̀ bọ̀tí àkọ́ wá gbé kókó máa sọ wípé òun ni mùsùlùmí òun lòun máa kú náà lòun máa kó àlùjánnà kò rí bẹ́ẹ̀ o akramakum indallahi atqakum ọlọ́run nìkan náà ló mẹ́ni tí ẹnu wá o ó sì fi yàn náà na àwọn kinní wọ̀nyí ọlọ́run sọ fún ọ́nà Al-Qur'ani síwájú sí òun lọ wala taqtuluna an-nafsa allati harama Allahu illa bil-haqq ẹ gbọ́dọ̀ gba ẹ̀mí kan ò gbọ́dọ̀ tọwọ́ yín bọ́ àyàfi pẹ̀lú òdodo àyàfi pẹ̀lú ìdí tó lágbára díẹ̀ ọ́n láti jẹ́ pẹ̀lú òfin lápèjúwe tí ìlú bá ṣòfin pé ẹ má jalè àápá ni gbogbo ìlú ṣòfin bẹ́ẹ̀ ó wà ní constitution Nàìjíríà bẹ́ẹ̀ irú yẹn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n lè pa irú tí àlùkò láti sọ pé ẹni tó bá jalè kí wọ́n gé lọ́wọ́ òfin ni gbogbo irú bẹ́ẹ̀ ni ọ̀nà tó lọ́n sọ pé lọ́nà àádìmí lọ́nà ẹ̀tọ́ ìgbẹ́ ẹ̀mí lọ́nà ẹ̀tọ́ nìkan Ọlọ́run ṣe ní ọ̀ranyàn Ọlọ́run sọ wípé kẹ́ ẹ gbẹ̀mí ẹlẹ́mìí Ọlọ́run sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọgbọ́n àwọn tí wọ́n ń ṣe tẹ́rọ̀ wọ̀nyí Al-Qaeda lẹ́pẹ̀ wọ́n ní ISIS lárí wọ́n ní lọ́dọ̀ wá ní Boko Haram ló wà láàrin wa wá ń bí tẹ́ bá lọ gbogbo tí àwọn arábí yìí gbé dání ẹ̀rí pé kìí ṣe tí Islam sọ nítorí ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn àlàáfíà tó wá gbé àlàáfíà kalẹ̀ tó ṣe wípé láàrin ọmọ ènìyàn sẹ́mi ènìyàn Ọlọ́run fẹ́ ká ṣe àlàáfíà láàrin ara wa ẹ̀rí pé àníbà Muhammad sallallahu alayhi wa sallam ànábì gbé Mọ̀dínà bàtà ànábì jẹ́ Mọ̀dínà ọ̀gá ló jẹ́ fún àwọn Nasara ń bẹ̀ ànábì jẹ́ ọ̀gá fún àwọn Yahudi ń bẹ̀ ó ń pàṣẹ ìlú Mọ̀dínà lórí àwọn Nasara àti àwọn Yahudi tí ó sì ń tẹ̀ láṣẹ ó ṣe é bìlà hádùn ànábì ṣe pẹ̀lú òfin ni ó sì di pé òun fún ẹlẹ́tọ̀ọ́lẹ́tọ̀ọ́ ànábì ò sọ wípé ipa kó ẹ̀ ṣe léyìí ìdí náà ṣe é pé ta báwo ń jẹ ojúmọ̀ ìdúmọ̀ náà ràn wá létí inna Allaha ya'muru bil 'adli wal ihsan ká ṣe déédéé ká ṣe dá láàrin ara wa ká má gbẹ̀mí ara wa gbogbo àwọn tó wọ́n ń ṣe kinní wọ̀nyí wọ́n kàn ń fi orúkọ Islam bojú ni wọ́n ń ṣe wọn gbé ẹ̀sìn lọ́wọ́ nítorí tẹ́sìn ìsọkọ́ ni wọ́n ń ṣe yìí Olúwa ti ní ẹ má para yín Olúwa ti ní ẹ gbọ́dọ̀ gbẹ̀mí ara yín àwọn sì ń gbẹ̀mí ara wọn wọ́n á gbé àwọn àdó olóró wọ́n á gbé fún bọ́ọ̀sì àtọmọdé àtàgbàlagbà tó bá ń bẹ ọgbọ́n náà ni wọ́n ń pa gbogbo àwọn eléyìí kò sí ní ẹ̀sìn Islam kì í ṣe tí Islam kọ́ wa lélẹ́yìí àwọn tí wọ́n ń jà gbọ́ àwọn kinní wọ̀nyí náà ẹ̀ńjẹ́ mẹ́ta náà láti ẹ̀ ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ náà nítorí owó pẹ̀lú bí ṣe ń ṣe owó tí wọ́n sọ fún wọn pọ̀ bí kì í bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ èké wọn gbé àdé lówó sí wọn lára wọn á ní kọ́ ọ̀nà ọjà lọ wọn máa wá sọ fún wọn pé tó má ti bá kú bẹ́ẹ̀ wọn á wà àlùjánnà àwọn kọ́ ni wọ́n máa pín àlùjánnà Ọlọ́run ò fi àlùjánnà pínpín sí owó àfáà kan àbí sọ́wọ́ ọmọ kí àbí ẹ̀yìn kan Ọlọ́run fi àlùjánnà sí ẹ̀yìn kan lọ́wọ́ láti pín Ọlọ́run ti sọ fún wa pé gbogbo ẹni tó bá ṣe tòun òun fún àwọn lòun máa ṣẹ̀san jàre kí á mọ̀ Ọlọ́run sọ fún wa wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń ṣe yìí Ọlọ́run ní kì í ṣọ̀nà Ọlọ́run ní ẹ má ṣe o gbogbo ẹni tó bá ṣe nǹkan tí wọ́n ń ṣe wọ̀nyí Olúwa ní máa jẹ́ yànjọ́ àrùkí á mọ̀ ìyàtọ̀ Ọlọ́run sì máa jẹ́ yìí ìyẹn ẹlẹ́tẹ̀ẹ́ léèrè Ọlọ́run máa jẹ́ àrùkí á mọ̀ nítorí náà ẹ̀yin ará lọ́kùnrin lóbìnrin àárín wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń ṣe yìí Ọlọ́run ti sọ fún wa ó ti bí àwọn tí ó jẹ́ mùsùlùmí àwọn tí ì ṣe mùsùlùmí fún wa kásì wàá wò ó wò Olúwa sọ fún Al-Qur'an ní Suratul Asr Ọlọ́run wal asr innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat wa tawassaw bil haqq wa tawassaw bis sabr Olúwa tó bá di gbàrẹ̀ lé ayé kí ni yàtọ̀ wọn tí wọ́n ń ṣe boko yìí pẹ̀lú àwọn yahoo boys wọn yàtọ̀ gbogbo náà nítorí àtijọ́ àti inú náà ni
bí kì bá ṣe tó láti jẹ àti mú ká mọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ká gbàgbé olóṣèlú ká ní kó wọjà kó máa lọ pa àwọn èèyàn ká ní kó wọnú bọ́ọ̀sì kó máa lọ pa yìí ọlọ́run inna al-insana lafi khusr ọlọ́wọ́lẹ̀ asr tó wà ní gbàrọ̀ lé ayé o inna al-insana lafi khusr àwọn yóò wà ní nílà nílò ayé wọ́n wà ní òfò wọ́n wà ní àdánù inú àwọn àdánù àti ìgbẹ̀yìn ayé náà yìí tá à ń rí wọ̀nyí èyí tọ́lọ̀ mú wáyìí tọ́lọ̀ ń sọ fún wa pé àwọn èèyàn máa ṣe oríṣiríṣi ẹ̀sìn ọlọ́run ní jọjúmọ́ ìrònú pípé ní jọjúmọ́ ìpáyà ọlọ́run ní jọjúmọ́ gbogbo àwọn ilé yìí lọ́lọ́ sọ fún Al-Qur'ani sílẹ̀ ló sọ fún àdá Muhammad ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọlọ́run sọ fún ànábì yìí pé tẹ́ bá tẹ̀lé gbogbo tí mo ní kẹ́ ṣe wọ̀nyí nígbà náà ẹ̀yin náà pàdé ìrìn náà dáadáa nígbà náà ẹ̀rọ mi ọlọ́run bá nígbà náà àárí pé gbogbo tó la bá fẹ́ ọlọ́run á ṣe fún wa àfi ànábì náà àfi bẹ́ẹ̀ àfi iṣẹ́ ọlọ́run àfi bẹ́ẹ̀ ọlọ́run ṣe àṣeyí tá à ń fẹ́ fún wa ẹ̀yin arákùnrin lóbìnrin ọlọ́run ní wàlẹ̀ àṣẹ inna al-insana lafi khusr àwọn yóò wà ní òfò illa alladhina amanu àyàfọ̀ wọn tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àwọn olùdarí tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ nísìnyí ọlọ́run sọ fún ọjọ́ Baqara laysal birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal maghribi walakinnal birra man amana billahi wal yawmil akhir wal malaikati wal kitabi wan nabiyyina wa al-mala ala hubbi zabil qurba wal yatama wal masakin wa ibn sabil وسعينا في رقاب وقاموا الصلاة وآتوا الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم bóyá mọ́rọ̀ yẹn bọ̀ wípé tó bá dé ìrọ̀lẹ́ ayé àwọn èèyàn máa pe ìmọ̀ra wọn ní tí ò tọ́ sí wọn lẹ́sà lè bẹ́rọ̀ èyàn kan ò lè kílèmù pé òun nígbà òun làwó èyàn kan ò lè kílèmù pé òun làáfà òun lòun máa pín náà lòun máa pín àjẹ́nà gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní ISIS yìí tí wọ́n ń pera láì kéèdà yìí tí wọ́n ń pera Boko Haram yìí káà náà gbé sínú àlùkò náà tó lọ́wọ́ ń pè ní gbàgbé òdodo àwọn tó wà láṣẹ ọ̀sọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run náà tó gbàgbé lọ́dọ̀ ọlọ́run àwọn tẹ̀lé kà sórí gbàgbé lọ́dọ̀ ní ọlọ́run mana ha mana billah àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ síra wà jáhara wọ́n gbọ́ lọ́wọ́ bàbá wọn respect right ọmọlàkejì ẹ̀ wọ́n gbà pé ọmọlàkejì ó lẹ́tọ̀ọ́ wọ́n sì gbà wípé ẹ̀mí ọmọlàkejì náà ẹ̀tọ́ ni ó ẹlẹ́tọ̀ọ́ sí gbígbé ayé gbogbo doctrines human rights pátápátá a gbọ́dọ̀ ní fúnra wa ọlọ́run wípé àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ náà tí wọ́n gbọ́ lọ́wọ́ bá fílẹ̀ tí wọ́n gbà pé ọlọ́run bá yẹ àágbà gbẹ́nu wọ́n sì tẹ̀lé Al-Qur'an wal yawmil akhir wọ́n gbà pé wọ́n pàdé ọlọ́run bá gbẹ́ kan ẹni tó sì máa pàdé ọlọ́run bá gbẹ́ kan náà ó ti mọ̀ wípé òun gbọ́dọ̀ tẹ̀lé òfin nítorí òfin ni ọlọ́run gbé láyé kalẹ̀ wal màláíkà àwọn òyìnbó gbọ́dọ̀ gbà pé màláíkà gbọ́dọ̀ wà àwọn màláíkà yìí ni ọlọ́run wọn sọ àwọn ànábì ọlọ́run tí wọ́n mú tírà wá tí wọ́n mú kìtáàbù wá àwọn ni wọ́n mú fún kìtáàbù wọn náà ní ànábì ọlọ́run gbogbo àwọn wọ̀nyí àgbẹ̀ sísù rẹ̀ pé sọ́wọ́n àbí ìgbà nǹkan wọ̀nyí gbọ́ wọ́n tàbí mára la ọ̀hún ìzáwé kúrìbà délẹ̀ bẹ́ẹ̀ àwọn tó yẹ kó wọ́n ń ná owó tó wọ́n ń gbà kí ni wọ́n fi ń ṣe bí kọ́ owó kọ́kọ́ lókù gàrí káàtó rọ́ọ̀sì ni wọ́n ń ṣe náà tì lọ́wọ́ yìí sí wọ́n á lọ kẹ́ran ẹlẹ́ran wọ́n á kó lọ sínú fọ́lẹ̀ sísá bísà àti gbogbo ìbí tí wọ́n ti kọ́ra wọn sí náà wọ́n á dá wọn ìlọ́nà wọn á dá mọ́tò wọn irú tí wọ́n ṣe lóde mẹ́ta ìlọ́nà Kaduna tí wọ́n dá wọn yẹn kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò tí ì dè ní wọ́n máa claim ransom owó tó bá nílẹ̀ náà ni wọ́n fi ń pọ̀ sí gbogbo nǹkan tí wọ́n ń ṣe wọ̀nyí gbogbo ilé ìkọ́ni Islam kọ́ wa Islam gbé kalẹ̀ kọ́ ni lọ́wọ́ àwọn pípẹ́ àbúrò ilé ayé wàlẹ̀ asùnmọ́ ní ìsẹ̀lẹ̀ àfẹ́lẹ́ kọ́sẹ̀ àwọn yóò wà ní òfò ní tí wọ́n fẹ́ gbé náà ni wọ́n wá kì í ṣẹ̀sìn wọn ṣe náà gbogbo àwọn tó wà behind principle wọ̀nyí ẹ lọ́ọ́ wò wọ́n owó ni wọ́n ń gbà àwọn kan ní wọ́n sì náà sọ tí wọ́n ń da gbọ́n kiri ìlú àwọn ẹni ká wádìí wọn wò kì í ṣẹ̀sìn wọn ṣe kì í ṣe Islam ni wọ́n gbé dání gbogbo àwọn ayé àkùrá ní support gbogbo tí wọ́n gbé dání wọ̀nyí Ọlọ́run sọ pé ẹ̀mí ọmọ ènìyàn ìṣóṣèké ẹ̀gbọ́dọ̀ gbá ẹ̀gbọ́dọ̀ pa ẹ̀gbọ́dọ̀ dẹ̀jẹ̀ sílẹ̀ mana amana billahi àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn lè ní Ọlọ́run sọ pé ìrọ̀lẹ́ ayé àwọn tí ó ṣẹ́kù náà ni amana billahi wal yawmil akhir àwọn tí ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ sì gbọ́ ìjà kí á mọ̀ gbọ́. wà nínú sọ̀ọ́líà àwọn tá a sọ wọ́n máa ṣe eré ara ṣe eré tí wọ́n máa ṣe ni pé wọ́n máa pọ̀ rẹ̀ sẹ́sìn ìpè ní sẹ́sìn yìí wọ́n pè bìlì ìkìmọ̀ wálé máa wá iṣẹ́ tẹ̀lé àṣẹ̀nà wọ́n pè pẹ̀lú làákàyè wọ́n pè pẹ̀lú ìmọ̀ wọ́n ní pè pẹ̀lú ìbọn
wọn ò ní pé pẹ̀lú jàgídíjàgan. Ànábì ò fẹ̀sìn, ànábì ò fi ìbọn polówó ẹ̀sìn Islam, ànábì ò fi ogun polówó ẹ̀sìn Islam. Ẹ̀yọ ogun tí wọ́n jà pátá, ogun tí wọ́n bá mùsùlùmí jà ní mùsùlùmí kọ́ ló bá wọn jà. Tẹ́ bá wo ìtàn ogun wọ̀nyí ẹ lọ wádìí, gbogbo àwọn ogun tí wọ́n jà wọ́n gbé ogun lọ bá àwọn mùsùlùmí ni, mùsùlùmí kọ́ ló gbógun lọ bá wọn. The only instance ọlọ́run ti pàdé ìdípa lè jà òun nígbà tí wọ́n bá gbé ogun wá bá wa àtà lè káwọ́rọ̀ kàní ẹ̀ máa wá pa wá. Nígbà náà ọlọ́run ní ẹ dá wọn lóhùn. Bẹ́ẹ̀ bá máa dá wọn lóhùn náà ọlọ́run tó fún àmì lófin àwọn ọmọdé, àwọn obìnrin, ẹ má pa àwọn obìnrin, àwọn ewéko, àwọn ọ̀gbìn ẹ gbọ́dọ̀ wọ́n wọn, ẹ gbọ́dọ̀ pẹ̀lú irun. Kódà àwọn tí wọ́n bá ti kó lógun wọ́n ní wọ́n lẹ́tọ̀ọ́ àlè tí wọ́n bó ṣe wà. Gbogbo eléyìí ní Islam ti yọ̀rọ̀ sílẹ̀, gbogbo eléyìí ní Kùránì ti ṣàlàyé fún wa. Illal ladhina amanu wa amilu salihati wa tawasaw bil haqqi, àwọn tí wọ́n wá ń polówó òdodo, wọ́n polówó òdodo tọ́lọ́run tàbí Muhammad. Eléyìí ni àwọn tí wọ́n polówó ti àwọn ìpolówó kan míì. Gbogbo àwọn tí wọ́n ń jàjà wọ̀nyí Islam kọ́ ló rán o, Ọlọ́run rán o. Ní ìdẹ́sẹ̀lẹ̀ ń gbọ́nà tàí ní Churchgate, Newcastle, Churchgate ní New Zealand. Ní ìdẹ́sẹ̀lẹ̀ ń gbọ́nà tàí yẹn sì wọ́n náà wọn ISIS náà tún revenge. Islam ní kẹ́ revenge. Tábàwọ̀ Suratul Ma'idah, Ọlọ́run sì wala yajrimannakum sha'anun qawmin an sadaqakum anil masjidil harami an ta'tadu wa ta'awanu 'alal birri wat taqwa wa ta'awanu 'alal ismi wal 'udwan. Olúwa ní wattaqullaha innallaha shadidul iqab. Olúwa ní ẹ̀yin mùsùlùmí ẹ má gbẹ̀sọ́ o. Nígbà tí wọ́n wà ń jọba wọn jẹ́ wọ haram, nígbà táwọn náà wà jọba àníjẹ́ kan débẹ̀, Ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀. So pé tó bá lè ń revenge lórí pé wọ́n pa èèyàn àbí wọ́n ṣe nǹkan, gbogbo eléyìí ò sí ní Al-Qur'ani o. Gbogbo eléyìí tó lọ́n gbé kalẹ̀ fún wa láti ṣe iṣẹ́ ẹ̀tọ́ ìrìnlẹ́pà ọ̀pọ̀ human rights oní tí Islam rán wa nìyẹn. Ìdí náà jẹ́ pé iṣẹ́ ẹ̀tọ́ yìí kì í ṣe lórí mùsùlùmí tí mùsùlùmí nìkan, sí ọmọ ìyá wa ní àwọn ẹ̀sìn yòókù náà alẹ́tọ̀ọ́ láti protect wọn, wọ́n ṣe lẹ́tọ̀ọ́ láti protect right àwa náà. A sì rí example yìí ní New Zealand nígbà tí ó ṣẹlẹ̀. Ẹ̀rí bí àwọn mùsùlùmí bí àwọn Christian wọ́n ṣe dé tọ̀ mùsùlùmí bí ṣe lè kí ayé rí nìyẹn. Tá a bá lè fọwọ́sowọ́pọ̀ kárí wípé ibi tí gbogbo àwọn ṣe ìbàjẹ́ ìbáṣẹlẹ̀ kárí pa fún àwọn agbófinró wa ká fún wọn ní information, káwọn agbófinró náà kó sì bẹ̀rù Ọlọ́run, kí àwọn tí wọ́n ṣẹ̀ kán má di ẹni tó ṣẹ̀, kí criminal má di ẹni free man, kí free man má di criminal. Ní tó ń bá àlérò náà nípa Nàìjíríà nìyẹn. Tó bá fún ọ ní information sí àwọn tí wọ́n fọ́n jẹ náà máa mú. Kò rí bẹ́ẹ̀ o. Ní tí wọ́n fẹ́ mi ní pé ká ṣètọ́ láàrin ara wa lórí àfin ní watawasaw bil haqq watawasaw bis sabr. Àwọn tí wọ́n ń ṣòdodo tí wọ́n gbódodo dání tí wọ́n sì ń ṣe sùúrù. Wọ́n ṣe sùúrù pẹ̀lú dọ́là ń ṣe fún wọn, wọ́n ṣe sùúrù pẹ̀lú dọ́là ọ̀nà wọn. Àwọn nílò lọ́n sọ o. Àwọn lọ́n sọ fún wa yí pé gbogbo àwọn wọ̀nyí ẹni pé ń ṣe òótọ́ lára yín, ẹni pé ń ṣe dídí lára yín, gbogbo tó lẹ́tọ̀ọ́ ẹni pé ń ṣe lára yín. Ẹ má para yín nípa pípa, ẹ má ṣe ń tí òótọ́ lórí ilẹ̀. Gbogbo àwọn tí wọ́n di tẹ́rọ̀ yìí mo sọ níbẹ̀rẹ̀ pé àwọn láti support, but ẹ fẹ́ náà pé history some of this time gbogbo tí wọ́n ń ṣe wọ̀nyí àwọn tí wọ́n ti dálẹ̀ náà ni wọ́n dálẹ̀. Labasa Osama bin Laden báwo ló ṣe bẹ̀rẹ̀? Àwọn ìlú kan náà ni wọ́n gbé lẹ́yìn lórí ìlú kan. Nígbà tí ó di pé ó di ìlú yẹn tí ó di pé àwọn ọmọ òkè tán wọ́n yìí nílò yá ọ̀rọ̀ bẹ́yìn yọ àwọn náà bẹ̀ sí ń dátara wọn ṣe lórí pọ́nbẹ́ sí ni wọ́n bẹ̀ sí ṣe oríṣi tí wọ́n ń ṣe wọ̀nyí. Táwọn kan ọba ti kún wọn lẹ́yìn lánàá tí wọ́n kún wọn lẹ́yìn láti tí wọ́n kó gbà ogun fún wọn pé kọ́ máa lọ fi pàlú ní irun gbogbo eléyìí lè wáyé. Tí Nàìjíríà wà yìí náà ṣé báwọn kan ni wọ́n ń lò ọmọ pàlà ni wọ́n fi wọ́n ṣe òṣèlú gbọ́ sí, tá a gbọ́ pé wọ́n fi wọ́n lò wọ́n gẹ́gẹ́ bí ọmọ tọ́jú òṣèlú nígbà tó ń lò ọmọ tí ò sí nǹkan kan ẹ̀yìn tó dáa. Gbogbo àwọn tó wà níbi kíní wọ̀nyí àwọn kan ni wọ́n ń jẹ níbi ọkọ̀ náà wà níbi ìbàjẹ́ wọ̀nyí. Àwọn sì wà ń ta tí wọ́n kọ́ gbádáwọ̀ táwọn mọ̀ wọ́n
ṣùgbọ́n náà mọ̀ yín o orí tẹ bá wà gbogbo àwọn ìbàjẹ́ tí kìíní wa ń dálẹ̀ àti ọmọ ènìyàn tí wọ́n ti pa Nàìjíríà ń sìn ní tí rẹ́kọ̀dù ló fún wa ní pé 30,000 ó sì jù bẹ́ẹ̀ lọ tí un sọ pé wọ́n ní bá 30,000 wọ́n ti pé ó ju 30,000 lọ́tọ́ ti pa lórí Boko Haram yìí lọ lẹ́nu ọjọ́ mẹ́ta ìmọ̀ sí lọ sí sóko sí bọ̀rọ̀ ní wọ́n ti pa àwọn èèyàn wa gbogbo àwọn eléyìí Islam sọ bẹ́ẹ̀ Islam sọ pé ìyẹn lọ́lọ́run bí fúlàní Muhammad déédéé lọ́lọ́run fúlàní Muhammad ìsàn lọ́lọ́run fúlàní Muhammad ká ṣe dáadáa síra lọ́lọ́run fúlàní Muhammad Ọlọ́run ní ká para wa o mo rọ àwọn ará lọ́kùnrin lóbìnrin gbogbo àwa tá a bá ń ṣe kíní wọ̀nyí ẹ jẹ́ ká lọ jáwọ́ ìbàjẹ́ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ṣàdúrà àdúrà náà ní ká máa wá ṣe kọ́lù mọ́ṣẹ́ wọlé Muhammad gbogbo tí ó dẹ́kun ìbàjẹ́ yìí ẹlọ́mọ́ṣẹ́ bá mú kúrò ní Nàìjíríà kọ́ bá mú kúrò ní àgbà láàyè kọ́lọ̀ ń jọ gbogbo àwọn tí Islam ti gbé tí wọ́n ti ń dà wá láàmú ọlọ́mọ́ṣẹ́ àgbé aborí ń bẹ̀rẹ̀ lọ́wọ́n ba mo rọ àwọn ará ọmọ ìyá ní Islam ẹ jẹ́ ká gbé lálàáfíà pẹ̀lú àwọn ẹlẹ́sìn kejì mo sì rọ ọmọ ìyá ẹlẹ́sìn kejì náà ẹ ká gbé lálàáfíà pẹ̀lú ra wa àní kò ní ìfúnra wa àní kò Nàìjíríà fúnra wa bá àti ní kò ní kò ìfúnra àti àwọn ìlú mìíràn ti ká kú wà ẹ ká gbé nípa pọ̀ ẹ ká múra lọ́kàn tá a bá ti múra lọ́kàn ni gbogbo wọn tí wọ́n ń ṣèbàjẹ́ yìí ojú wọn hàn síta nígbà náà àwọn ọ̀rọ̀ tí Ọlọ́run sọ yìí àrípa ṣẹlẹ̀ àlórí agbègbè àlàáfíà Ọlọ́run tẹ bá gbé dání lálàáfíà ni ẹ̀yin náà lè máa gbé bí kì í ṣòro máa bá gbé bí àfàmẹ́bí àfibẹ́ Ọlọ́run afọlá Ramadan àfibẹ́ Ọlọ́run mọ́sá àwọlá ní Muhammad náà ìgbé àlàáfíà mọ́sá àjá lè gbé Nàìjíríà wa gbogbo àwọn tí wọ́n ń ṣàbí olóró kí wọ̀nyí náà Ọlọ́run mọ́sá àbá kápá wọn gbogbo àwọn ipá tíjọba ń ṣe láti rí i pé àwọn kìíní wá sófin bá ṣe ń ṣe iná àwọn kan náà ni wọ́n tún ń gbẹ̀yìn gbẹgbẹ jẹ́ tí wọ́n tún lọ ń tàṣírí àwọn nǹkan tó wọn ìjọba fẹ́ ṣe wọn lórí gbogbo àwọn tí wọ́n ń ṣe yìí náà ṣe afẹ́pọ̀ náà ní mùsùlùmí ni àwọn ara wọn tí wọ́n ń ra wọn náà ní wọn kan wọ̀nyí ọlọ́mọṣẹ́ ọlá Muhammad yìí tí ẹ̀kan sọ ní mẹ́ta yìí pé owó tí wọ́n ń gbà fẹ́ gbé ọ̀rọ̀ sójà wa lọ gbogbo kí wọ́n ìlú ẹ̀kọ́ lójú wọn káwọn ìjọba sì jọ kọ́ bá wá tó fáwọn ọ̀dọ́ táwọn ọ̀dọ́ bá níṣẹ́ lọ́wọ́ ọwọ́ tó bá di lè ṣú yálò kọ́ wáṣẹ́ fún wọn kọ́ ni pé kálukú náà níṣẹ́ tó ń jẹ nígbà tá a bá ṣe léyìí àárín pé gbogbo nǹkan yìí náà á dínkù wọn ò ní lè pèlè pé kó wá ṣe àdé olóró mọ́ wọn ò ní kó wá ṣe yahoo boy mọ́ gbogbo tí wọ́n ń ṣe yahoo yìí náà ẹ wá ṣẹkúṣẹ́ iṣẹ́ la fi dẹni gíga kì í ṣe ọ̀nà rékèrékè tẹ́ẹ̀rìn náà ló máa gbé ní gíga ọ̀nà ká ṣiṣẹ́ òun náà ni ẹ̀yẹ́ fi nìga láyé àwọn tó ń ṣe láàmì ẹ̀rí bí tí wọ́n gbèrè sí ni gbogbo wọn tí wọ́n ṣe mélòó ni wọn ló ṣe ìṣe Dangote ni wọn ẹ̀rí àgbẹ̀ tó lè bọ́ta pé àyàwó lòun ṣe lọ́ọ́ fi Dangote ó kò lè ṣẹlẹ̀ wọ́n máa ṣọ káàkiri ni kò lè rí free bó ra mọ́tò náà ò lè gbádùn ẹ̀ bẹ́ẹ̀ kọ́lé ẹ̀ lè gbádùn ẹ̀ bẹ́ẹ̀ raṣọ ẹ̀ rí wọ tààrà bẹ́ẹ̀ ládùúgbò àwọn ẹ̀rẹ́ tí wọ́n ṣe tẹ̀ ń ṣe ẹ̀ ṣe wá iṣẹ́ tó tọ́ àti tó fi mọ̀ ìyẹn ní kẹjẹ́ kájọ ṣe afàmẹ́dàgbẹ̀ ọlá Ramadan abẹ́ Ọlọ́run gbogbo wọn tí wọ́n ju àdó olóró káàkiri Islam ọ̀rọ̀ wọn ṣe o mo sọ láwọ̀kọ́ ní tí ó jẹ́ kí n go to record láti máa sọ fún pé wọ́n ti ju eléyìí wọ́n ti sọ lórí báyìí rí ká máa wá compare yẹn tá a bá ń ṣe bẹ́ẹ̀ a tún lé wọn lóró sí ni ẹ̀rí nígbà tí wọ́n pa Bin Laden president America gbà ó sọ lóhùn ní show photograph ẹ̀ àwọn èèyàn takò ṣùgbọ́n ìrírí fọ́tò yẹn lásán á tún instigate ẹ̀rọ àwọn ìlú náà tún bẹ̀ sí ṣe kí níwọ̀nyẹn ni ṣùgbọ́n ọ̀nà tó wọ́n máa tún gbà tá a máa fi máa compare record pé Christian sọ mẹ́ta mùsùlùmí sọ mẹ́fà mùsùlùmí sọ mẹ́rin Christian tá a bá ń sọ gbò yẹn ẹ jẹ́ ká dáa dúró mo bẹ̀ àwọn mídíà wa náà kí wọ́n jọ ní tó bá lẹ́tọ̀ọ́ ni ká fi hàn sí gbòòrò ní tí ò lẹ́tọ̀ọ́ má jà fi hàn gbogbo àwọn kìnnìún wọ̀nyí náà ó tún dá ọgbẹ́ ní ìlànà àwọn èèyàn ni pápá àwọn ọ̀dọ́ nígbà tí òṣìṣẹ́ ń lù gbogbo kìnnìún wọ̀nyí náà ló ń dá wàhálà lẹ̀ afọlọ́wọn alẹ́kẹ́ ọlá fi bẹ́ẹ̀ ìlú Nàìjíríà lọ́mọdé ó bàjẹ́ o ọlọ́mọṣẹ́ àjọ bá a dẹ́kun olúluwa àti káàkiri gbàgbá ńlá yìí gbogbo ọmọ tó ti wá jáde ẹ̀kọ́ tí wọ́n iṣẹ́ mọ́sàbá kò síṣẹ́ dáadáa fún wọn jẹ́ kọ́ iṣẹ́ ajé jẹun jẹ́ kọ́ iṣẹ́ tí wọ́n máa ṣe nítorí ọwọ́ tó bá dilẹ̀ wọ́n lè ṣù yá lò ọlọ́njọ́ gbogbo ọmọ náà má jẹ́ kí ṣù yá ọmọ wa lò kọ́lọ́njẹ́ kọ́ wúlò fún wa kọ́ wúlò fúnra wọn kọ́ wúlò fún ilé ìdíyà àti gbàgbá láyé fasubhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin ọlọ́run má ṣe Ramadan lópin fún ọlọ́run àtàwọn àti mọ́sàdí aṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ọlọ́run gbogbo wọn afá wa àtọrọ fún ọlẹ́ẹ̀kan sọ mọ́sàbá kẹ́ wọn ọlọ́run ọ̀làlá ìlàhìlọ́lá kágbàwẹ̀ bí òfin kábẹ̀rù ọlọ́run ẹ jẹ́ kágbàwẹ̀ bí òfin kábẹ̀rù ọlọ́run ká má ṣe ohun tí ò tọ́ ò nínú Ràmùdánà ẹ jẹ́ kágbàwẹ̀ bí òfin kábẹ̀rù ọlọ́run gbogbo ohun tó lu afẹ́ ní ká ṣe nínú Ràmùdánà
ẹ jẹ́ agbáwẹ̀ bí òfin ká bẹ̀rù Ọlọ́run. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. رمضان